bàbá ẹ fún un ẹ. Èkádà fẹ́ nìyẹn. Look my eyes well. Èmi nìkan máa ṣẹ́lì ní dànù. Nítorí mi ní o, mi ò mọ̀ ti yàn mí o. Àwọn òwe àgbà wọn lè lè ló bí o, ìgbà òṣèlú ìlú kò ní o. Ẹ máa padà síbi tẹ́tí wà. Àtọ́ kó wá síbi ni o. Ẹ máa wò báyìí o. Ọ̀gá wọn lélẹ̀, ọ̀gá tó ọ̀dà wọn wá. Ọ̀gá wọn ló dé fìlà òun ló ọ̀dà wọn wá o. Ọ̀gá wọn tó ọ̀dà wọn wá ni o. Òun ni o. Láti àwọn èèyàn ti dúró. A fẹ́ mọ nǹkan tó wà nínú mọ́tò yìí. Hey, wait. Wọ́n lòdù méjì wá, ìkan ti lọ. Ewa. Abẹ́mọ̀ nǹkan tó wà nínú mọ́tò wọn tún bì. No. I don't know. They said the second motor we no see am again. This one dem must offload am here. No. Dem no carry am go anywhere. Security náà wà pẹ̀lú wa bí o. Àti sẹ́gun Èkìtì, adúlọ̀ tọ̀rọ̀tọ̀rọ̀. Àwọn eléyìí sọ fún gbogbo wa lẹ́kìtì wípé ojúlala kan fi ń sọ́rí o, ojúlala kan fi ń sọ́rí gánibọ̀dì kódà ojú ọ̀la ọ̀dì 12 afẹ́lọ́ ráyè Ògùn ṣe tẹ́tẹ́lẹ̀ wọ́n ti gbogbo wa tá a fojú sí gbogbo wa pátá nílẹ̀ Yorùbá àti Sunday Igboho àti gbogbo wa a ti sọ̀rọ̀ sí pé gánibọ̀dì kó protect ìlú ẹ̀ so wọ́n á fọ ọkọ̀ ìwà sọ fún gbogbo yín lẹ́kìtì pátápátá àti kọ̀lé àti gbogbo obìnrin náà wọ́n kọ lẹ́tà sílé kọ̀lé pé àwọn Fúlàní ń bọ̀ àti Ìjẹ̀rò Ayétòrò láti wá jí wọn gbé tọ́jà tí wọ́n rí wọn gbà lánàá fún àwọn ọkùnrin sọ fún gbogbo apá tábùkù ọ̀dọ́ ká fojú tó àdúgbò wa tá a ti fojú tó àdúgbò wa tó bá rí ẹni tì tó bá jẹ́ skeleton nínú kankan ìbá àjọhùn ìbá àjẹ́ ní time kọ́ pè mí báyìí pè mí gbàrà ni mo rán àwọn ọmọ ká máa bọ̀ mí ká bá mi wo nǹkan tó ṣẹlẹ̀ ń bí mo dẹ̀ àárọ̀ yín mo bẹ̀ yín ẹ jẹ́ kó ní kúlùkù kó protect àdúgbò rẹ̀ ní ọ̀la a ti sọ pé everywhere gbogbo ọ̀nà tó wọ Adó tó wọ Èkìtì shut down ó ti wà lórí platform ó ti wà lórí everything mo ti sọ fún wa pé self determination la fẹ́ a fẹ́ restructuring self determination òun la fẹ́ self determination a ní agbára láti sọ pé nǹkan báyìí la fẹ́ kò sẹ́ni kankan tó lè máa darí wa a kì í ṣe Fúlàní a kì í ṣe wúrẹ́ wọ́n lọ pa wọ́n ní gàngán tó yẹn wọ́n pa wọ́n ní Ṣàgámù tó yẹn wọ́n pa wọ́n káàkiri so ó ti tó gẹ́ o àwa ò fẹ́ wàhálà a fẹ́ kankan ilẹ̀ wa nílẹ̀ Yorùbá wà so peaceful
àwọn bàbá wa máa ń wà lóko láago mẹ́wàá wọ́n dẹ̀ máa bọ̀ nínú ilé àwọn kan á sùn sórí sá kò sẹ́ni tó lè sùn sórí sá mọ́ o kò sẹ́ni tó lè dánìkan lọ sóko láì jẹ́ pé ó ní ọ̀pọ̀ èrò tó máa tẹ̀lé lẹ́yìn so arọ̀yìn abẹ̀yìn anybody kó di àdúgbò ẹ̀ mú o kó di àdúgbò ẹ̀ mú orúkọ tèmi lolóyè Jacob Òrìṣàmìkà ẹni lójú Olódùmarè irúgbìn Ọlọ́run tó ṣe pàtó ẹ pe nọ́mbà mi nígbàkúgbà màá dá yín lóhùn tẹ́ bá rí nǹkan tó ṣe kínní ládùúgbò yín ẹ jẹ́ ká mọ̀ 070 84 800 729 lágbára Elédùmarè wàhálà òníwọ̀ èyí tó àní wàhálà o 07 nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 070 84 800 729 bó ṣe rí nìyẹn ẹ máa rí gbogbo ẹ lórí ní ajáde sí ìta adùn àdá ọkàn wa.